represented there. Now we appreciate our judges. They are still here waiting to see how it's gonna be. Àwọn eléyìí wọn kì í ṣe àwọn tó ń ṣètò ìdìbò Nàìjíríà. Wọn lè ṣe màdàrú. Ó dá wa lójú dáadáa. Torí kò sí ẹ tó ti gbowó gbọ̀bẹ́ láàrin wọn. Ìròyìn ìtọ́pọ́sùkàn olùmọ̀mú nínú ìwé The Punch tó ń sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní ẹ̀fẹ́ gbọ́ ìròyìn lẹ́kùnrẹ́rẹ́. Right now, please, can we have a representative from table 20 and 22? 2022, please. Representatives from, if you're on table 20 and 22, can we have you, please? We'll continue that as we are waiting for the Omidon to change their tires. Table 20, 22, please help me check the side. Table 20 and 22. About me suffering up there, I want to pay. Table 20 and 22. Show it up. 2022. Table 20 and 22. If on the table here by the signal ceiling, I was that rabbit. Table 20 there. Table 20. Table 22. 22 there. Even 22. Alright, 20 go. Ẹ fún mi ní èèyàn kan, ẹ tó gbọ́ Yorùbá ní kẹrin wa o. Ẹ bá mi rán èèyàn kan wá. They send someone they cannot represent. Send someone that can stand for you. Someone that speaks Yoruba very well. Okay, alright, so please come forward. Thank you. You got someone from table, that's table 20, right? 22. Table 20. Table 20 was sir. You got the 20 was sir. 20, move on 20. 20 da. 20 there. You know one side. Until you only eba mi Friday, come on there. Don't come me. Eba mi Friday, come on there. I should put your mouth on. All right now, thank you. Please, can I have the second microphone, please? All right, who is representing 2022? Eba ń dá orúkọ yín fún àwọn èèyàn, káwọn èèyàn gbọ́ orúkọ yín kọ́mọ̀ yín dáadáa. Orúkọ mi ni Fred Alale. Fred Alale. Ṣé ẹ gbọ́ Yorùbá ṣá? Of course, mo gbọ́ Yorùbá. Ó dá yín lójú dáadáa. Okay. Orúkọ mi ni Fred Eyitayo Alale. Okay. Ó ṣẹ̀ṣẹ̀ yé mi ni. Ẹ bá fa mi ohùn sí Eyitayo yẹn. Àmì ohùn, ẹ bá mi fi àmì sí. Sorry. I saw English. In the land of the blind, the one-eyed man is the king. I'm the only Yoruba speaker on my table, so you have to be gentle on me. Mi ò gbé ègbò ìtẹ̀sọ̀ yóò yé mi. Ẹ jọ ṣọ́ ń gbàdúrà fún mi ni. Wọ́n ń gbàdúrà fún mi. Mo ń gbàdúrà. Ìtẹ̀sọ̀ ò yé mi. Kí lẹ sọ? Mo sọ fún ẹ pé ó ké mi ìmọ̀ àwọn Ẹ jẹ́ fún yín ní òrìtó kan. Ok, mo ń bọ̀. Ẹ bá ń dá orúkọ yín fún àwọn èèyàn jàre. Ẹ bá ń dá orúkọ yín fún àwọn èèyàn. Tèmilọ́lá. Ẹ bá fà mí ò sí Tèmilọ́lá. Gẹ́gẹ́ ẹ ti sọ. Tèmilọ́lá. Óyá. Olófòófó yẹra. A fẹ́ sọ̀rọ̀ awo. Olófòófó yẹra. A fẹ́ sọ̀rọ̀ awo. À ń sọ̀rọ̀ kẹ́rọ lọ́wọ́. Òun kàn lo kẹ́kẹ́. À ń sọ̀rọ̀ lọ́wọ́ o. Òun kàn lo kẹ́kẹ́ o. Tí ò bá sí tọ́ bá ń wó fàlò yẹ́yá. Ó yẹ kàn pé òun sì kàrí. Dòmí Remi. Ó yá intervention olùkọ́ rárá. Òwe márùn-ún láti bí. Iṣẹ́ ti ṣe tán. Níbo ni ká ti bẹ̀rẹ̀? Ká bẹ̀rẹ̀ bí àbí. Ó yẹ bá mu àkọ́kọ́. Wọ́n ní bẹ́ẹ̀ bá mi ná ọmọ mi, mo ló parí sí jàre. Ẹ má parí ẹ̀ nì. Wọ́n ní bá mi fẹ́ gbá sí ọmọ mi nídìí. Wọ́n nínú bàbá yẹn ò tó sí. Mò ń bọ̀, ẹgbẹ́ náà mò ń bọ̀. Ó yá.
ìfẹ́ tí a fẹ́ ìfẹ́ tí a fẹ́. ìfẹ́ tí a fẹ́ adìyẹ. wọ́n ní ìfẹ́ tá a fẹ́ adìyẹ àkùkọ òdenu. wọ́n ní ìfẹ́ tá a fẹ́ adìyẹ òdenu ọmọ Ìgbò tó ń ka òwe Yorùbá káàsà bóyá. wọ́n ní adìyẹ púpọ̀ nínú àkáyè lórí kò mọ́rẹ̀ lágbà oh my God óyá. àgbà ó wà lọ́jà. wọ́n ní àgbà kì í wà ní ọjà Gbági n'Íbàdàn. kí irun ọmọ tuntun wọ́. orí ọmọ tuntun wọ́. orí head. Yes. Oh my God. Ọ̀la ẹ̀fẹ̀ gbé mi ṣubú. Ẹ jà lọ. Àti yẹn ronú. Wọ́n ronú. Ẹ má ronú. Óyá. Igi gogoro má gún mi. Wọ́n ní igi gogoro má gún mi ní ojú. Àti òkèèrè láti máa ń wò. Wọ́n ṣì. Àti òkè láti máa ń wò. Náà, ta ló fẹ́ bá wọn parí ẹ̀? Wọ́n gbà àbí wọ́n ṣì? Mi ò gbọ́. Ẹ sọ̀rọ̀ sókè o. Wọ́n gbà òkè wọ́n náà gbà. Óyá. Wọ́n ní Josh. Wọ́n ní màá ka 1 to 3. Tẹ́ ẹ̀ bá ti rí òwe ẹ̀ sọ, ó pàkà sọ nìyẹn, a máa gbé fìdá. Ení bí ení o. Èjì bí èjì. Ó máa ń lọ. Wọ́n sọ òwe kan, èmi nìkan ni mo gbọ́. Wọ́n ní wá look, I'm fine. Òwe náà ni. Ẹ mú wá, ó pàkà sọ lápá àbẹ̀yẹ. Ẹ bá mú. Óyá. Ení bí ení o. Èjì bí èjì. A mà ti fẹ́ gbọ́ sí ẹ̀ta. Ẹ̀ta ǹtagbá ó ti jọ pakasọ. Ó ti pakasọ bẹ̀. Óyá, ó kó ẹ kọ̀ọ̀kan lẹ́yìn ẹ̀fọ́ ẹ kọ̀ọ̀kan. Kò sí nǹkan tó ń bọ̀ látòkè. Bọ̀dá yẹn ní kò sí nǹkan tó ń bọ̀ láti òkè. Kásá ẹ bá pàtẹ́wọ́ fún wọn ẹjọ́. Óyá. Bọ̀dá olófòófó sà. Óyá, àǹtí ẹ̀rọ bíjà rẹ̀ máa wò wọ́n. Óyá. Lálá tó rókè. Wọ́n ní lálá tó bá sáré lọ sí òkè. Wọ́n ní kò lè dúró síbẹ̀. Ó ń bọ̀ lọ́wọ́ ọ̀sàlẹ̀ ni. Óyá, ó kà ẹ̀kọ̀ọ̀kan ló kù báyìí. Ẹyọ kọ̀ọ̀kan. Óyá. Bọ̀wọ̀ fún bàbá àti ìyá rẹ. Ṣóòwe náà nìyẹn ni. Ẹgbẹ́ náà ṣóòwe nìyẹn. Dàdí Adépọ̀jù sà, ṣóòwe ni sà. Dàdí ṣóòwe ni sà. Ká gbà bẹ́ẹ̀ sà. Ká kàn fún wọn bẹ́ẹ̀. Ó yẹ ẹ̀pọ̀ wo mi, ìyẹn ò ṣòwò ẹ̀pà mi. Káyé ẹ̀ máa gùn. Báwo ló ṣe máa how many feet ní sà? Báwo ló ṣe máa gùn tó? Dádì ní ká fún yín bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé kò ń ṣòwe. Ká máa fún yín bẹ́ẹ̀. Ó yá ẹ bá mú ẹ kọ́ lókun. Ilé là ń wò ká tó sọmọ lórúkọ. Wọ́n ní ilé la máa wò ká tó sọmọ lórúkọ kásà. Ẹ bá pàtẹ́wọ́ fún wọn. Now níbi tá a wá dé báyìí sè ṣẹ́kọ̀ọ́ ṣe máa ṣe. Ẹ máa bá mi ka ábídí Yorùbá. Sáà. Óyá. Ábídí wọ́n ti wá fún wọn ní ọ̀rìjò. Bàbá yẹn wá gbé ẹ̀yin náà lọ wọ́n ọ̀rìjò lọ o. Bàbá yẹn wá gbé sí wọn létí. Ṣé ẹ ti kọ́ wọn tó sà? Óyá kí ló sọ? Ìka tó bá ṣẹ̀. Ni ọba ń gbé. Òun ni kábíyèsí máa gbé dànù kásà. Wọ́n kọ́ wọn. Óyá last one. Ẹ ti sọ. Óyá. Àròjọ́ muso lókun. Óyá. Ó ti fẹ́ pakasọ o. Yé. Ení bí ení o. Èjì bí èjì. Ó mà ti fẹ́ bọ́ sí ẹ̀ta ǹtagbá. Ọmọ ẹni ò ń ṣèdí bẹ̀bẹ̀rẹ̀. Ọmọ ẹni ò gbọ́dọ̀ ṣèdí fẹ́ǹfẹ̀. Kí náà gbé? Ká fi ìlẹ̀kẹ̀ sí ìdí ọmọ ẹni. Ẹ wò ó pé òkí máa ń fẹ́ gbọ́rọ̀ ọ̀dì ẹ wá bí. Ọ̀rọ̀ ọ̀dì tẹ́ ẹ sọ yẹn mi máa ń fẹ́ gbọ́. Ẹ kọ̀wé mi ti fẹ́ ẹ bá. Ọmọ ẹni ò ní ṣe kàkárẹ̀ gẹ̀dẹ̀.
ìlẹ̀kẹ̀ síbi ọmọ mi. All right now, ẹ jẹ́ ká lọ sí abidi. Ṣé ẹ ti ṣe tán? Ẹ ti ṣe tán? Ó yá ẹ já lọ. Yes. Ó kàkà sọ, wọ́n ti sọ ṣí dànù. Wọ́n sọ ṣí ẹgbàjáde abidi. Re. Yeah. Ẹ jọ̀ọ́ ta ló mọ ajá, ejò, ẹyẹ? Ta ló mọ ọ̀pẹ? Ẹ máa bọ̀. Ẹ máa pàtẹ́wọ́ mú ọ̀dà rẹ̀. Ẹ máa bọ̀. You can go. Thank you. You did so wonderfully well. Ó yá ẹ mú láti ajá. Ó yá. Ẹ máa bọ̀. Ìwé ẹ̀mọ̀ ni tó ń ṣe náà kán. Ẹ máa bọ̀ jàre. Ó yẹ bá mú ajá. Ó yá. Ajá. Bí bàtà. Bọ̀dá ẹ̀fẹ̀ máa ka ABC. Wọ́n ní ajá bí bàtà. Ṣé bí bàtà kọ́ bí bàálù ni? Àǹtí ẹ máa bọ̀ jàre. Ẹ máa bọ̀ sí yín jàre. Ó yá ajá, ejò, ẹyẹ. So, ajá, bí bàtà, bí lòdì, ejò, ẹyẹ. Gèlè. Onígèlè yìí o. Ẹ jọ̀wọ́ sí ọ. Bí mọ̀. Kíkì ni. Ta ló mọ̀ dáadáa? Ta ló mọ̀ ajá? Ta ló mọ̀? Okay, tamele àlùbọ́sà kékeré kan. Mo ń sọ fún ẹ látòwúrọ̀. Ó yá dídé. Bá ojú rẹ̀. Ìsápá o. Ẹnikẹ́ni tó bá wù ẹ́ o. Adìyẹ bàbá mi kan láíláí. Owó ló ń jẹ kì í jàgbàdo kíní o. Ta ló mọ̀ o? Ẹ máa bọ̀ tẹ́ bá mọ̀. Now can I have someone on this table? Ẹ fún mi ní èèyàn kan. Everybody. Kọ́dà ẹ dákun ẹ bá ń gbé wọn. Ṣé ẹ lè gbé wọn? Adé ẹ bá ń gbé wọn. Ẹ máa bọ̀. Nǹkan mi ìrẹ́lẹ̀ ṣe ẹ máa lọ. Ẹ bá ń gbé wọn. Ẹ gbé wọn. Now I'm bringing someone on this table too. Kọ́dà ó yẹ ẹ máa bọ̀ sá ẹ̀yin ní fá. Ẹ máa bọ̀. Ẹ ṣáà máa bọ̀. All right. Ẹ bá ń kọ́kọ́ dárúkọ yín fáwọn èèyàn náà. Àti ẹ̀sùn mi là á mọ̀ sí ẹni. Ó yẹ bá ń dárúkọ yín fáwọn èèyàn. Olúwa Káyọ̀dé ṣẹ̀lẹ̀ fàmí ohùn sí Olúwa Káyọ̀dé yẹn. Ẹ mọ̀ tí ẹ waste time wá ti yín. Ó yá kí lórúkọ yín dàrú? Àjọkẹ́. Ó yá òwe márùn-ún bí pápápá àwọn omi náà wá ti dé. Òwe pápápá márùn-ún ni. Àfinihàn jẹ́ àfinihàn. Àfiníṣẹ̀sìn jẹ́ àfiníṣẹ̀sìn. Wọ́n ní àfiníṣẹ̀sìn jẹ́ àfiníṣẹ̀sìn kà á síwájú sà. Èwo ni ará Ìbàdàn? Lóde Ìṣódẹ̀kẹ́, oh my God, bọ̀dá Ìbàdàn lọ̀dá, ẹ má lọ. Ó yá, ẹ̀mí ti ń bà tí yẹn, ẹ̀yàwó ti ń já. Wọ́n ní ilé láti máa kó ẹ̀ṣọ́ lọ sí ìgboro, oh my God, ó yá. Afẹ̀yìn sí ọwọ́ ọ̀tún. Wọ́n ní afẹ̀yìn sí ọwọ́ ọ̀tún. Ó yá.
ọ̀tún láàfẹ̀yìn sọ́wọ́ òsì káwá fi ẹ̀yìn láti Ìbàdàn tí lè ṣe sẹ́yìn ẹ̀tọ́ máa jó àjò ẹ tí ó yìn ní òyìn ní ẹ̀tọ́ ní ìlú ẹ tí ò ní yìn ní òní yìn ní torí ẹ̀yin Yorùbá ṣe ń sọ pé yìn ní ní kọ́ kẹ́ni ṣèlú ẹ jáde àti bóyá. wọ́n lẹ́yìn tó bá pẹ́ kó tó jẹun ó ṣeé ṣe kó máa gbà wẹ̀ still kò ní jẹ̀bàjẹ́ ó ní 3-3 báyẹn bẹ̀rù ẹ̀ bó yín. lákòókò mi dára. wọ́n ní o máa fi oko mi dáná káàsà ẹ̀ kà síwájú sà. àdọ́kọ̀lá akọ̀. wọ́n lọ́jọ́ kan lè yàn máa yọ̀ bọ́ tẹ́ni yẹn tó yàn lè máa kọ́ lójú ẹsẹ̀ ó lè já lọ. wọ́n ti sọ tẹ́lẹ̀ ẹ̀ jíwèé wò. èmi ní èdè o àwọn obìnrin wa ti ṣetán o ẹyọ kọ̀ọ̀kan ló kù ẹyọ kọ̀ọ̀kan bóyá. wọ́n ní ilé ọba tó sọ náà kí ló ṣẹlẹ̀ sí. wọ́n ní ẹwà ló kù sí ẹ parí síbẹ̀ yẹn bóyá ẹyọ kọ̀ ló kù. èmi ní èdè o èjì yéèjì wọ́n ní kárìn kápọ̀ tẹ́ ẹ bá lọ gbọ́ sọ́wọ́ operation boss kò sọ bẹ́ẹ̀ lẹ́ẹ̀kan wọ́n máa ná kísà pápá lárúbá. Thank you, God bless you.